last ó ti padà di wóró sí wóró, ó ti di kọ̀rọ̀ sí kọ̀rọ̀. Bàbá wa Olúrẹ̀mí ti sọ̀rọ̀ síta, kì í ṣe màmá wa Olúrẹ̀mí o. Bàbá wa Olúrẹ̀mí Chief Kọ̀ràn ẹ ṣàmọ̀ àràbá yẹn láyé ìgbà táwa ní kékeré. Kọ̀ràn mo like action pọ̀ burúkú. Wọ́n ti sọ̀rọ̀ síta, wọ́n ládùúgbò àwọn báwọn ṣe mọ́ ṣe mú àwọn sọ́wọ́ ni. Wọ́n tàn bá rìn sí bíbá tó bá gán àwọn mú, tó bá rìn sọ tó bá gán àwọn mú. Bàbá tẹ bá súnmọ́ wájú. Àwọn ti fẹ́ máa wọṣọ ẹlẹ́hà káàkiri ládùúgbò nísìnyí o. Wọ́n ní Tinubu ti jẹ ojú àwọn. Wọ́n náà mọ́wọ́ lápò ara àwọn ní kí pé àwọn gba owó. Àwọn ṣorin fún Tinubu, àwọn ṣe jíngù, àwọn ṣe gbá, àwọn ṣáwò. At last, Àkànbí ọmọ olódòdó ó sọ dòdòdó orin. Wọ́n ló fọ everybody lórí. Àwọn ará àdúgbò àwọn máa ń sọ báyìí pé ọmọ ẹni òṣèdí bẹ̀rẹ̀. Òun lẹ sọ fún wọn sọ pé ẹ̀yin ló kàn. Àgbo ti kọ́ anybody kúrú náà ti mú anybody nídìí. Bàbá bínú sọ̀rọ̀ o. Bẹ̀tẹ̀ wọ́n sọ pẹ̀lú respect pẹ̀ Yorùbá. Àwọn ará nílà káyè jù. Lẹ́yìn yẹn àwọn ni mesh tí wọ́n strike. Ó ti dàgbà kò sílẹ̀. Ọlọ́run ó ti dá wàhálà alẹ̀. Àwọn tí wọ́n wò bí ojú òfurufú ṣe rí bóyá plane lè fò àbí plane ò lè fò àwọn yẹn tún daṣẹ́ sílẹ̀. Ẹ pé wèrè lẹ́yìn olóṣèlú Nàìjíríà. Ládùúgbò billions tẹ̀ ń kó jẹ ìlú gangan lẹ́fẹ́ fún àwọn yẹn. Ìlú gangan lówó tẹ́lẹ̀ fún wọn. Aláàárẹ̀ ni Ọlọ́run ẹ̀ẹ̀kan mọ̀ ni. Lẹ́yìn yẹn ṣáàmánù kan wa Ọlọ́run ló yọ wọ́n o. Wọ́n kó sọ́wọ́ àwọn ajínigbé. Àbábá pariwo sókè wọn ní kidnapping. Ẹ wo ẹ má ẹ̀ka àbòpọ̀ lọ sílé olóró ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu bàbá wa Kọ̀ràn. Hello, Your Excellency. Ẹ káàbọ̀ sà. Your Excellency náà kí àmì ni mo ń dáhùn. President of the Federal Republic of Nigeria. Ìbò pọ̀. Bàbá wa nìyẹn. Your Excellency. Your Excellency. Baba Bola Ahmed Tinubu. Òun yẹn sì wà ń bẹ̀. The Jagaban of the universe. Of universe. Kẹ́pẹ́sà o. Kára ó lé o. Kára ó lé bàbá. Ẹ̀mí ọlá kó gùn o. Ẹ kú iṣẹ́ ìlú. Ẹ kú fífi ọmọ ènìyàn ṣe. Bàbá mo rò pé ẹ ti ń gbọ́. Bàbá mo mọ̀ pé ẹ ti máa gbọ́. Mo ti gbọ́. Pé ìyà yìí pọ̀ jù. Ìyà yìí pọ̀ jù. Ebi yìí pọ̀ jù. Ebi yìí pọ̀ jù. Ṣiṣẹ́ dàbí ọ̀lẹ. Wọ́n ti dọ̀lẹ ní. Bí ẹni tí ò mọṣẹ́ ṣe. Kábíyèsí Ọlọ́run. Ẹni tó fẹ́ ṣiṣẹ́ gan kò tiẹ̀ wá ríṣẹ́ mọ́. Ẹni tó níṣẹ́ lọ́wọ́ kò rówó oṣù gbà. Àgbákòdé. Bàbá ẹni tó gba owó oṣù kò rí nǹkan tó lè fi rà. Ráìsì dẹ̀ríkà ó ti di 1,500. Ṣé lóòótọ́ 15? Ọlọ́run ló mọ iye tẹ́wà jẹ́. Ọlọ́run ló mọ iye tí gàrí jẹ́. Eléyìí pa o. Owó mọ́tò ti wọ́n. Owó pẹtrol ti di ṣòro. Owó ilé ṣe ló ga sókè. Kábíyèsí Ọlọ́run. Ìnira ni lójoojúmọ́. Ara ni àwọn èèyàn. Bí ìgbà tí ìyẹn ò tiẹ̀ wá tó nǹkan bàbá. Àwọn agbénipa. Àwọn agbénita. Àwọn sambala sanga. Àwọn apanilẹ́kúnjayé. Ọmọ yìí ti wọlé Yorùbá. The Jagaban of the universe. The Jagaban. Ó pè yí tọ̀wọ̀tọ̀wọ̀. Jaga pọ́npọ́n. Bàbá ẹ mọ̀ mí. Ọmọ yìí. Ọmọ yìí. Ohun tá à ń sọ ni pé gbogbo ohun tẹ́ ẹ sọ fún àwọn èèyàn kọ́ ló ń ṣẹlẹ̀ yìí. Mo ní láti jáde nítorí pé mo wà nínú àwọn tó polongo. Mo ṣe ìpolongo fún ara mi. Ṣé gbọ́ fún ara ọ̀nà mo. Mo record jingle àti advert fún ara mi. Mo dẹ̀ fọwọ́ sọ̀yà lórúkọ ara mi pé Kábíyèsí Ọlọ́run. kí gbogbo wa ká jáde ká dìbò fún the Jagaban of the universe. Nítorí pé ẹ ti ṣe rí nílùú Èkó. Nítorí pé a dẹ̀ mọ̀ pé ẹ máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Bàbá àwa ò mọ̀ bóyá àwọn tẹ́ ẹ kó rora bóyá àwọn ni ọ̀bàyéjẹ́ bóyá àwọn ni wọ́n ń ṣe ìlú báṣubàṣu bàbá àmọ́
mo sọ tí mo sọ yìí ní èdè Yorùbá, èdè káàárọ̀-o-jíire, kí àwọn atọ̀hún rìn wá àwọn ọmọ òkè lọ́hùn-ún kọ́ má bàa gbọ́ ohun tí mo sọ ní mi ṣe sọ Gẹ̀ẹ́sì, kọ́ má bàa fi wá ṣe yẹ̀yẹ́. Bàbá, ẹ̀sìn tí ń fẹ́ pọ̀ jù, ìwọ̀sí tí ń fẹ́ pọ̀ jù, etí wa ti ń kú nígboro, àwọn ọmọ yín àbúrò yín kọ̀ọ̀kan ò lè rìn mọ́. Ibẹ̀ ni àwọn ló lè ṣe, ṣe bẹ́ẹ̀ ni àwọn nìkan ṣe, ṣe bẹ́ẹ̀ náà wọn ló kàn. Àwọn èèyàn dẹ̀ pariwo bàbá ẹni kí wọ́n ní sùúrù, wọ́n pariwo ẹni kó fọkànbalẹ̀. Fọkànbalẹ̀ àti sùúrù ti wá kọjá báyìí o bàbá. Ìyà ló bọ́ sí, ìpọ́njú ló bọ́ sí, òṣì ló bọ́ sí, àìní ló bọ́ sí. Ẹni tó lọ́mọ ní iléèwé ò lè sanwó iléèwé ọmọ mọ́, ẹni tó ń gbénú ilé ò lè sanwó ilé mọ́. Ẹ ló fọkànbalẹ̀. Mẹ̀kúnnù wọn ò lè jẹun ẹ̀ẹ̀mejì lójúmọ́ mọ́, Kristẹni ṣe mẹ́ta, méjì ò yọ mọ́ àfẹ̀ǹkan. Ààrí gbígbà bá a bá sùn a ò lè díjú, kò síná, kò sátẹ́gùn, kò sálàáfíà, kò sí fọkànbalẹ̀, kò sóúnjẹ, kò síná, kò sí pẹtrol. Níbo láwà sá lọ bàbá ẹ dákun? Tó bá jẹ́ wípé àwọn tó yí yín ká ni wọ́n ń ṣiṣẹ́ ẹbí yìí bàbá, bóyá kẹ́ ẹ tún wọn yàn, bóyá kẹ́yìn fún ara yín dẹ̀ mójútó iṣẹ́ tá ẹ fi lé wọn lọ́wọ́. Wọn ò ṣiṣẹ́ kankan o, wọn ò ṣiṣẹ́ kankan. Ìnira ló kún gboro, òṣì ló kún gboro, ìdààmú ló kún gboro, ìpọ́njú ló kún gboro, etí kún. Bàbá Bọ́lá Ahmed Tinubu, the Federal Republic of Nigeria President, mo bẹ̀ yín sà, ń tẹríba sà, ẹ jọ̀wọ́ sà, ẹ jọ̀wọ́ sà, ẹ bá wa tún gbà yìí. Ó padà get started báyìí. Ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí. Èyí pọ̀, èyí pọ̀. Kó bá di kó ọbẹ̀ sí náwó sí gbogbo wa pé àwọn Yorùbá náà nìyẹn, àwọn Yorùbá náà nìyẹn, àwọn ló kan àràbọ̀ ohun tó kàn wọ́n. Bàbá èyí pọ̀ o, ara ni wá, ara ni ìlú, ara ni tọmọdé tàgbà. Ìnira yìí ti di kókó lè jojú ẹja lọ. Àbẹ́ bá wa fẹ̀rọ̀ sí i. Ká ní oúnjẹ wà, ká ní iná wà, ká ní pẹtrol lọ́lẹ̀, ká ní ìfọ̀kànbalẹ̀ wà, tí ò sí pé ká má lè sùn fọkànbalẹ̀, ká ní ìfọ̀kànbalẹ̀ wà ní, kí iná sì wà bàbá, kí oúnjẹ pọ̀ ìyàtura lówó kéékèèké. Kò sẹ́ni tí ó sọ̀rọ̀ o, mọ́ bàbá. Ìnira yìí pọ̀, ìnira yìí pọ̀. Mẹ̀kúnnù ń pariwo, olówó ń pariwo. Bàbá ẹ bá wá nǹkan ṣe sí kéré o. Ẹ̀yin yẹn mi torí Ọlọ́run, mo fọlọ́run bá bẹ̀ yín. Advice wo lẹ rí fún bàbá Kọ́ran? Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, advice wo lẹ lè fún dádì mi, dádì Kọ́ran, lórí tó wà ńlẹ̀ yìí nísìn? Wọ́n sọ̀rọ̀ nípa bóúnjẹ ṣe wọ́n. Kí ló ń mọ́ oúnjẹ wọn? Kì í ṣe pé tó pé àwọn àgbẹ̀ lè lọ sóko ló jẹ́ kó oúnjẹ wọn. Kí ló mú àwọn àgbẹ̀ tí wọ́n lè lọ sóko? Kì í ṣe àwọn agbésùnmọ̀mí, àwọn ajínigbé, ajínipa, ajínita, ajínijẹ tó wọ́n ti ń jẹ èèyàn náà nísìn. Kì í ṣe àwọn ọ̀dọ́ kí èèyàn lọ sóko mọ́. Ẹ bá mi advice dáàdì mi, because bàbá ni wọ́n jẹ́ fún wa. Àwa ní kékeré la ti ń wo eré wọn. Kí ni kí wọ́n ṣe? Gẹ́gẹ́ bí àgbàlagbà Yorùbá, àwọn náà bọ́ta. Wọ́n ní trust nínú Tinubu, wọ́n lówó àwọn làwọn fi ṣe jíngù, owó àwọn làwọn fi ṣe orí, àwọn rìkọ́ọ̀dù, àwọn polówó, ẹ̀yin ló kàn, ẹ̀yin ló ṣe kíní kan, ìdí bẹ̀bẹ̀rẹ̀, ìdí pàǹpà, ìdí yàmàkàn. Wọ́n ní last ọmọ olódò orin kùmọ̀ ló yọ, ó bẹ̀rẹ̀ sí ní fọ́ everybody lórí ni. Àti níbi táwa yìí àti fa wèrè lọ́yàn. Ògún gbọ́, àkàntì mọ̀ ni wèrè ti bọ́ bàtà báyìí, ó ti ń lé wa. Bí táwa wá láǹdì sí, dáàdì mi níbo ni káwọn sá lọ, ẹgbẹ́ bo ni kán sá lọ.
ara pé tí mo mi tí ọba ń sọ. Bọ́dà wọn ti dáàbò ọ̀ràn lé age of like 2 to 3 minutes there. Agbésùnmọ̀ Àwọn tí a jáde láti inú gbó. Bẹ́ẹ̀ mi ti kọ́ fìdí mi tígẹ̀tì bẹ́ẹ̀ fọ́ fìdí mi ọ̀ràn lé wọn tí a jáde láti inú gbó wọn tí a gbé ban. Wúpin malẹ̀ so bí mi ti bá wọn drag jẹ́ ti bá wọn drag. So ní bọ́dà mi yà máa fi kidnapping mú àràǹdì mo tí a pariwo sókè fọ́ fi kidnapping. So ní bọ́dà mi yà escape kùnà lé. So wọ́n ṣáà ti gbé mi. Wọ́n ṣáà ti gbé mi ọgbó. So gbé yẹn gbé mi wọ̀. So from there kacha rin mo máa fi acha rin for like 3 to 4 hours. Ìrìn ní àyà jáde sí ọ̀nà ìkọjá ìpele sọ́nà ìfàyàn wọn yàrá ọkọ̀ gbọ̀n sí. So ká tó yọ wọn yọ mú mi sálẹ̀ sí wọn ọṣẹ́ àdọ́wọ́ mi ọdẹ́sẹ̀ mi. So the next thing ni so kì mú mú ká mo sì máa jú bíbẹ̀. So kó da ti ọjọ́ Tuesday alẹ́ Tuesday àwọn àwádìí kòró kó ibi ọgbẹ́ mi sí àdìbẹ̀ sí mọ́sẹ̀rin wá látọ̀nà ìfàyàn wọn àdì mẹ́sẹ̀rin títí wá sí ibi tíkì ibi ọ̀nà ọ̀sẹ́bẹ̀ yìí ìyọ̀nàbà so ọ̀chá gbé mi wọ̀nà lé sí ibibẹ̀ òru àágò bí bíríjì ẹ̀rẹ̀ wọlé títí wọ́n ti mọ̀nà pa so ká tó bí bíríjì ẹ̀rẹ̀ àpàdé máa kàn so ọlọ́dẹ rẹ̀ ibi tí kẹrin so máa yẹn bẹ́ẹ̀ náà ti rí máa yẹn àwọn jọ wá Hausa sára bẹ́ẹ̀ wọ́n ti wá Hausa sí máa náà so máa náà gbà sí ti tẹ̀ so the next thing níbàrí máa náà mọ̀ ọ́ mọ́ ó dúdú àgbàlagbà rẹ̀ so àwọn obìnrin ọ̀hún fàfi ṣé mo gbá mọ́là ọ̀ mi gbọ́ mọ́là mo ké mi gbọ́ mọ́là bẹ́ẹ̀ ni mo gbọ́ mọ́là so kí n bá wọn mo gbọ́ mọ́là dọ́mọ ya ń dùn mí ọ̀dọ́mọ ya kawọ́ fọ yí etí mi. kò tẹlẹ anaso ní. so kò da anaso ní so ẹnì kan pe nọ́mbà èèyàn sábà mú pa àwọn ènìyàn mi lórí 14 million yọkẹ́dà gbà wá dọ̀gbọ́ wá 14 million. so bẹ́ẹ̀ wọ́n ṣe pè mí so ẹ̀yin náà bẹ̀rẹ̀ wọn fi iná wọn ìyàn tí wọ́n fẹ́ gádà bí 2 million jọ náà yà kó náà wá ìkẹ́ bí àwọn wa gangan mo mú ìjìnlẹ̀ ọwọ́ mo mú wọ́fọ̀ fọ́fí ibi ọgbìn tíkì sí iyì bí ọ̀nà odò bẹ́ẹ̀ náà fẹ́ ọ̀rọ̀ ọ̀nà àkókò mo ṣá mú èdè wọ́fọ̀ ẹ̀ náà kéèké wọn ti má bẹ̀ mo kéèdì nesting mi kọ́ bí àágò bíbẹ̀ mi náà go bí odò gángan náà ká trace bí odò ká wá ní ibodò ẹ̀rìn mi kọ́ bá tóbi odò yẹ omi má sí mọ́ náà ṣá pàpà ká wá ní ibẹ̀ àwa so ẹ̀ náà láti wọ́n mọ̀ fi dé má wọ́ọ̀rì yí àwọn arẹ fọ́ọ̀sì wọlé òru àwọn pípọ̀ ẹ̀rìn àwọn tí a já fún gbàwọ̀ mi. so àwọn tí a mú mọ́tò so the next thing. ó yá ẹ̀ka àwọn ènìyàn adarí fi ó complete. so the next thing so àwọn tí a wọ́n mi fọ́ fi. wọ́n tọ̀ náà wọ́n. kó kalẹ̀ ní gbàngàn rẹ̀ sí tòní. so òní so bẹ́ẹ̀ náà wọ́n ṣe dọ́wọ́ mi wọ́n ṣe dẹ́sẹ̀ mi sí ibẹ̀ so mo ti slack òun yọ mú dọ́wọ́ mi àtòrò mo ti slack ẹ̀ sálẹ̀ àti tẹ̀sẹ̀ mi torí ẹni yorùbá mi wẹ̀rẹ̀ yàn fẹ́ wọlé òru so èmi ti ní believe for face problem àwọn àpapà wọlé so kò dàda jí àwọn tí sun ọwọ́ so the next mo ṣáà rí àwọn àmọ̀tẹ́kùn àti àwọn ọlọ́dẹgẹdẹ àwọn ta àwọn tí ẹ̀mẹ́sẹ̀ rìn wá díẹ̀díẹ̀ so bẹ́ẹ̀ ni wọ́n ṣe jí àwọn tí a ṣe gbọ́ ohun àwọn ọ̀tá àti àmọ̀tẹ́kùn ìbá wọn ti túre ìbá tí kò fi dé mi gélé wọn mo bá wọn fa ságídí pọ̀ fi mi ìyá gélé wọn ọ̀nà náà máa fi mo ti tún okùn yẹn ń de ọwọ́ mi àti tẹsẹ̀ mi so ibẹ̀ mi ti sá mo ti yá pàdé àwọn àmọ̀tẹ́kùn yọ̀ náà o àti àwọn ọ̀tá o àwọn tí a ti gbà mí jáde o so àwọn tí a já mi bẹ́ẹ̀ yẹn àwọn tí a gé dára mi àtẹ̀yìn mẹ́bí rẹ̀ àwọn tí a ó jù bẹ́ẹ̀ lọ. kéèyàn wọ́n ṣọ́ bẹ́ẹ̀ àwọn tí a mi alánà àwọn ènìyàn mi yẹ́ ṣoògùn fọ̀fẹ́ àwọn rí fọ̀fẹ́ àwọn tí yẹ́ ṣoògùn àwọn tí yẹ́ yúlí babaláwo àwọn àdìwọ̀ náà gbó àwọn àdìdì ajá ewé ọ̀dìjà lémorí àwọn àdìpèdè fọ̀fẹ́ àwọn yẹ́ ṣoògùn fọ̀fẹ́ orí fọ̀fẹ́ ti yẹ́ ṣoògùn fọ̀fẹ́ ti yẹ́ ṣoògùn fọ̀fẹ́ ọ̀fẹ́ yá gbà mí sálẹ̀ fọ̀fẹ́ ogun náà dẹ̀sí ní jẹ́ so àwọn yẹ fún ọwọ́ nẹ́nẹ́ kí náà wá iye eré àná lọ́dọ̀ wa sábó kọ̀bá kọjá sójà yìí
ibi Sabo gàgàgà Sabo soja ibi àwọn oyè fún ọwọ́ wa ẹni fún ọwọ́ nẹ́nẹ́ àwọn oyè charge fóònù iye rẹ̀ àwọn fún ọwọ́. Okay. So iná ara àwọn kidnapper náà. Bẹ́ẹ̀ sà. Wọ́n rí fèsì wọn. Iná àwọn kidnapper náà mo rí fèsì wọn. Ọ̀kan náà oyè gbójú lè ṣe ẹ máa fẹ́ ní mi rí fèsì wọn kébẹ́ tí a kọjú sí mi a mú un bòjú ẹ̀ bọ̀ kí bá ti kọ̀yìn sí mi a tún ẹ̀ bọ̀ mi pàpà rójú ẹ̀ so mi rójú ẹ̀. Pé bá rí ìwọ mọ́. Ní bá rí mo mọ live and direct. Okay. Bẹ́ẹ̀ rẹ̀ sàn. Bí kú lé o pa ní tòde ò lè pa ní. So àmú ọkàn ẹnẹnẹ pa. Bí kú lé o pa ní tòde ò lè pa ní. Ara ayé ẹ gbọ́. Bí kú lé o pa ní tòde ò lè pa ní. Ara ayé ẹ gbọ́. Àwọn tó ń bá ẹ jẹ, àwọn tó ń bá ẹ mu, àwọn gan lọ̀tá ẹni, ọmọ aráyé kan pa. Màmá gbára lé wọn, ọmọ aráyé kan pa. Ṣé ẹ̀rí tracy pé ẹni tó mọ máa yìí ló mú ṣẹlẹ̀? Lára àwọn tó wà ń bẹ̀, ohun tó bá kọjú sí òun á fàpọ̀ bojú, tó bá kẹ̀yìn sí òun á ṣí àpò ojú ẹ̀. Ó dàbẹ̀ ní pé àwọn ọkùnrin tó bá gbọ́ ọ̀wọ̀ dáadáa ẹjọ́ tó yẹ bá wa translate ẹ̀ sí comment section. Mo kàn fi style. Gbogbo ìwọ ẹ̀kọ́ wo lẹ́kọ́ kíkọ́ nínú ọ̀rọ̀ máa yìí? Ẹ̀kọ́ tèmi kíkọ́ ni pé gbogbo ìwọ tí ò kọ́ ọmọ ẹ ní èdè Yorùbá. Tó gbé bàbá yìí gbọ́ Yorùbá, ó tún gbọ́ ìjìnlẹ̀ ọ̀wọ̀. Èdè ilé ẹ̀kọ́ ló fi sọ fún wọn, ó lóun lo ìjìnlẹ̀ ọ̀wọ̀ ló ń fi sọ fún àwọn tó wá rescue òun. Ló fi júwèé ibi tán wà fún. Ṣùgbọ́n báyìí náà lọ́kàn o. Ó lọ́kàn o. At risk ni o. Àmọ́ ó sọkàn akin. Torí bá méjì náà ni. Kò ṣọ́ọ̀kù tó máa gbówó fún wọn náà, wọn ò ní pa. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Àmọ̀tẹ́kùn. A lù yín lọ́gọ̀ ẹnu, a sọ pé ẹ ṣe é sà. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọdẹ. A lù yín lọ́gọ̀ ẹnu, a sọ pé ẹ ṣe é sà. Ọmọ Yorùbá ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn ọdẹ. Wọ́n ṣèyí náà. Tó bá yẹ pé ìyàwó oníyàwó náà lọ gbà ní, ẹ mọ̀ pa máa pariwo wọn síta. Wọ́n dẹ̀ ṣe tó dáa náà nísìn, ẹ já kí wọn. Ẹ bá wa kí wọn sí comment section. Ìjọ tó yẹ Ọlọ́run, check on wẹ́nu mi ni. Ẹ ṣe like show yìí. Ẹ ti gbàgbé, ẹ rántí tẹ turn pop lórí ẹ̀, kò sí wàhálà. Ẹ bẹ̀rẹ̀ sí ní wẹ́nu mi. Lẹ́yìn ìyẹn ìjọ tó yẹ Ọlọ́ba mi lọ download tap send. Ẹni tó wáyọ̀ fún yín ò ní gbé yín lọ́mọ lọ. Aṣẹ́wó ń kí yín o. Aṣẹ́wó ń kí yín tap send. Aṣẹ́wó ń kí yín. Aṣẹ́wó ló ń kí yín. Tap send ní app. Tẹ́ fi lè send owó láti anywhere tẹ́ bá wà sí Nàìjíríà. Direct deposit la máa ń ṣe. Àmọ́ ẹ má gbàgbé láti lo promo code Abiola TTS ní àkọ́kọ́. Tẹ́ bá kọ́kọ́ fẹ́ ju owó sí Naija. Abiola TTS yẹn promo code yẹn ó jáwó fún yín. Ẹ gba bónọ́ọ̀sì lórí ẹ̀. Abiola TTS ẹ̀yin tẹ́ ti lò mo dúpẹ́ lọ́wọ́ yín ojoojúmọ́ ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ bá wa introduce sínú àwọn contact yín, àwọn ọ̀rẹ́ yín, anywhere tó ń bá wà, ẹ bá wa sọ fún wọn pé kán lo tap send yìí o. Direct deposit ni o, account ẹ bá send owó sí, ibẹ̀ la máa jù sí, kò sí third party lọ́rọ̀ tiwa o. Ẹ dáwọ́ àgbẹ̀ láti lo promo code mi Abiola TTS. Ẹ ṣe ẹ já continue eléyìí ti yarí mọ́ ọba Tinubu lọ́wọ́ o. Obìnrin yìí ó burú díẹ̀ o. Wọ́n bá lè yàn ó burú díẹ̀. Let me just go straight to the point. This is to the president of Nigeria, Bola Ahmed Tinubu. You are still the president because Nigerians are not tired yet. When Nigerians are genuinely tired of this frustration, you go know. Forget what they talk about you. I know you are smart. And I know you will know. When Nigerians are genuinely fed up with the frustration, with the pains, with the hunger, with the insecurity, and people are genuinely tired. Tinubu, you will know. Reps will not save you. Senate will not save you. Police will not save you. Even these governors defecting, it gonna be child's play. I be one tuna for Edo State. Babelo go say everybody sits at home. Enough fit. Some of you will know that we are fed up. See, you people can do all you want. Be sure that Nigerians are not yet tired. My friend has a flight to catch from
Lagos to UK tomorrow. So she had to leave Benin today so that, you know, modalities and the rest. Tell me why she reached airport with her 2 children. They say may they go as back and they are protesting. The constant confusion of what do we do that you people put Nigerians on. When they are tired, you will know. Oh yeah, now Abuna go enter road, everybody is fasting. But because of the level of insecurity, the same today now I see this Kogi clip. People, passengers are waiting for kidnappers to be true. When Nigerians are ready, you will know. Even the Nigeria itself, we know. Tell me where an agency like Nimet will be protesting. An agency as sensitive as Nimet. For those of you that don't know what it is, that's Nigeria Meteorological Agency. They're in charge of climate, weather, pilots, good, the climate, they come out, they go. Tell me why something that sensitive is being handled like child's play. You people had meeting with them since January, I think 28th. Till now, everything you people agreed you've not done. Who go suffer? Citizens that pays for flight through their nose that will be grounded. When Nigerians are ready, we will know. How useless are you? You are so useless that an agency like Nimet is protesting. What they are probably asking is peanuts from the billions you people see. Versus Keyamo. I pour spit for your face. Not be in charge of aviation. I pour double spit, 30 liters of spit for your face. When Nigerians are ready, all of you, we know. Why am I even shocked? You are so useless that at some point doctors were protesting. Doctors, lifesavers, we are protesting. You are so useless that at some point police were planning to protest. Police is only in Nigeria you hear such things. You are so useless that also protest is now a ritual every year. When Nigerians are ready, God keep me to that day. When Nigerians are ready, all of you will know. Oh, you are decamping. You think 2027 is about political parties? It's about you, Tinubu, and poverty. It's about you people, APC, and the Nigerian people. Before then, if we ready, say we don't ready, all of una go know. All of una go know. One day go be one day, Nigerians go dey tired of una. One day go be one day, monkey go market, no go fit come back. One day go be one day, revolution go happen for that Nigeria. When Nigerians are tired, una go know. They never tired though. But we go do rally. When I come out to Ebata, Kashe rally, Kashegba, Kashawo. When Nigerians are tired, nobody go call nobody. Everybody my bossita. Wo we make penitongo. That day go be that day. Agbada yi ma sáré lọ ni because ebi apẹ mo dey bi pé wọ́n ready àti jẹyin ni mess àwọn tó wà ní charge climate àbí climate no man pé òfurufú mo lè show protest wọn fún tí video yo bá fẹ́ tó bá ní gùn jù òfurufú àwọn tó bá sọ nípa weather bóyá plane lè fò bóyá plane ò lè fò bóyá weather dá bóyá weather ò dá o bóyá kíní kan ṣe o bóyá kíní kan ò ṣe o ẹ lè fún wọn ní owó oṣù wọn amenities tí wọ́n béèrè fún lè fún wọn àwọn allowances tí wọ́n lè fún wọn tó pé ẹja ó lè one day go be one day una go see that money or una go run leave that money. I know they threaten you, I know they Nigeria, but when Nigerians are hungry or when they're tired, you go know say an hungry man is an hungry man. Ebi ma mo ko to wọ́n pè ní ebi ṣe bí Nigeria ṣe ń jẹ 101 wọ́n ṣe ro de kan jẹ tó bá di pé wọ́n ò rí nǹkan jẹ mọ́ gbogbo yẹn believe pé smart ọmọ òjìyà ó sọ pé òun gbọ́n tani tíṣà tó kọ tó bá jẹ́ Nigerians ò ní gbọ́n mọ́ wọ́n á bọ́ tàbí sombi tì yín lọ́rùn ni ẹgbẹ́ kò ní ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ because ẹ̀yin ò ready àti relent ẹ̀ ready àti pa anybody ni kí ẹ̀ mọ̀ pé lérè ń jàgbà. When Nigerians are ready, when they are tired and ready for you guys, we are here together. Àwa wà bíbí, a máa bá yín gbé, ikú ò ní pa wá, ikú ò ní pa gba àwọn tó ń wò mí, àtẹ̀yin olólùfẹ́ mi náà. Ṣé ready láti wòran? Oúnjẹ àbí ìran báyìí, òun ló ń jẹ ojú, we are here. Ẹnu ló ń jẹ ọ̀rọ̀, ló ń jẹ ọ̀rọ̀, àwa mi bí. Bẹ́ẹ̀ ni a máa wálé, àwa náà wà níbi ẹ̀yin wèrè burúkú yìí. Ẹ kí n wo. No weather,
no flight. Fly at your own risk. Meteorological Agency, No weather, no flight. Fly at your own risk. Nationwide strike. No weather, no flight. When you are flying at your own risk. Àwọn tó máa wo weather fún yín náà àwọn ò ní jáde. Kì í ṣe weather forecaster nìkan o. Àwọn tó máa wo bí airplane. Ibi tó máa gbà, ibi tó máa dúró sí, ibi tó máa dé sí. Àwọn náà ti pé fly at your own risk yìí. No weather, no kíní kan bá lọ ṣe pé náà. No weather, no light àbí kí náà sọ. No weather, no flight. Fly at your own risk. Ìgbà tí wọ́n bá wo weather fún ìbàdàn tí fẹ́ fly, you are flying at your own risk. Even Nigeria, living in Nigeria, you are living in Nigeria at your own risk. Agbésùnmọ̀mí akàn wọlé wá kàn jiyàn gbé. Ẹ dẹ̀ lè ṣe kíní yìí o. Ọlọ́run, ẹ lè ṣe o, ṣùgbọ́n ẹ fẹ́ ṣe. Where one of you ti sọ wípé they don't give power. That when you guys come to power, you are there láti pa, to kill, to maim, to steal, to rob, to do everything. Ṣé mi ni mo sọ? Ṣé bí kò tí mi àmèṣí ló sọ? Only you don't give power out. And we all know freedom has never been given. It is taken. And one day, people will stand up. They will break the chain. Tẹ́ fi mú wọn lọ́wọ́, mú wọn lẹ́sẹ̀. They will break the chain, yo. One day. One person will stand up and the chain will be broken. The yoke will be broken. Ó dàbí aláboyún tó gbóyún sínú ni. Èní èyí orí o, èní o, ọrùn o, èní o, ẹsẹ̀ o, èní o, kíní kan o. One day will be one day. You go hear say my water don break yo. Like aláboyún water, they break unexpectedly. My water has broken now unexpectedly. Now you omi aláboyún they break unexpectedly. Nigeria go break. The chain wanna take hold everybody. You go scatter. When people are tired, they will come for you. Ẹlẹ́ níkà, ẹlẹ́ burú, ẹlẹ́ ya ìka èèyàn. Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí lèmi ń jẹ́. Ẹ lọ kọ déètì ní ìsílẹ̀. Èní ni 12th of May 2025. 12th of May 2025. I am here telling you. Bàbá wa kàn ẹjọ́ torí ọlọ́ba wa pé àwọn olóṣèré ẹgbẹ́ yín tán àbí àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá ẹgbẹ́ yín ẹni kí wọ́n darapọ̀ mọ́ ká dá dúró ẹni kí wọ́n darapọ̀ mọ́ ká dá dúró àwọn kan ní Tinubu ń gbìyànjú ó fẹ́ ṣe ó san kíní kan IMF mo tẹ̀fẹ́ mú yẹn wá àyè tí ò tí ì sí fún mi ni IMF ó ti san owó IMF ó pípọ̀ àrùn àwọn èèyàn ń dùn ṣùgbọ́n àwọn kan tó ti gbé pọ́ìntì míì jáde o àwọn Yorùbá Nigerians àwọn èèyàn tó ti gbé pọ́ìntì míì jáde ṣé bàbá kànràn ṣé mi àti ń sọ pé Tinubu ló wà ní in charge Tinubu kọ́ àti Tinubu wá kó bẹ́ẹ̀ ń sìn ṣàgbà kò ní ṣe anybody ẹ bá wa pe àwọn ọba tẹ́ ẹ bá mọ̀ ẹ bá wa pe àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá mọ̀ àwọn ọ̀tọ̀kùnlú nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá mọ̀ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ èyí ló sọ pé Tinubu mọ̀ yín mo lè sọ pé ẹ̀yin náà máa mọ̀ Tinubu ẹjọ́ ọmọra yín ni ẹ bá wa bá Jagaban sọ̀rọ̀ ǹjẹ́ pọ̀ Jagabandit I am sorry kí ni ẹ̀kan bọ́ sí mi lẹ́nu ó dẹ̀ kì í tí wọ́n bọ́ sí mi lẹ́nu lẹ́nu I don't think I have said this before please my apology ẹ bá wa pé àwọn tí wọ́n bá tí àwọn bandits èyí tí wọ́n fi ń gbèyàn ní Nàìjíríà ń sìn ó kọjá be careful ẹ wo máà tí wọ́n gbé yìí sójẹun kánú alátàrà gómìn tèmi ni wọ́n ní kó lọ mú 11 million wá ibo ni kó ti rí 11 million bí ò dẹ̀ rí wọ́n á pa wọ́n wá wíṣ èèyàn lẹ́yọ díẹ̀ bàbá kún ẹ bá wa bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ bá wa bá àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ tá a bá dá dúró agbénigbé ò lè wá wọ̀lú ọ wá gbé wa I need what it takes we have what it takes tá a máa fi protect ilẹ̀ wa àwọn tó ń sọ ọgún wa ń lù àwọn tó ń ní nǹkan wa ń lù àwọn tó lè protect ilẹ̀ wa ń lù kí ni kan náà àwọn bàbá wa fi ń protect ara wọn kó tó di pé àwọn olórí burúkú yìí kó tó di pé wọ́n wá expand ní sọ́n ti ya wèrè burúkú sí ìlú nísìnyí wọn kí ẹ̀ wọ́n pa anybody pa èbúdáyé wọ́n ti fọ́ wọ́n ti mú wọ́n ti fa gọ́ọ̀mù
àwọn ọmọ yẹn wọ́n ti larí mọ́ bí arú tí wọ́n gbọ́ ń pa wọ́n gbọ́ anything ṣinṣinṣin wọ́n gbọ́ olórí ibú ni wọ́n kó tó di kó máa há pọ́nrán wá báyàn nínú ilé torí olórí ibú ni wọ́n ti há pọ́nrán fún wọn ní Katsina ẹ bá ìkan wá há pọ́nrán fún wa ńlẹ̀ Yorùbá ẹ bá wa bá àwọn gbògbálẹ̀ Yorùbá sọ̀rọ̀ kádádúró ni o kádádúró ni ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kí kálukú báyìí kó kẹ̀kẹ́ lọ́wọ́ ni Yorùbáwùyí lórúkọ tèmi o Yorùbáwùyí lèmi ń jẹ́. If you are coming across this page for the first time, I am the one and only Akalolu of Yoruba land. Adáwọnlé Yorùbá. Ọmọjọmọlọ yóò lóye tí ò pé méjì àbẹ̀ ní ọmọ òṣèré pààrọ̀ ẹ tó máa pààrọ̀ tiwa adéwájú federal government tó ń bá sáìn ẹ̀ ó máa adéwájú Elédùmarè. That is to say ó lè kú bí 99 times years ó padà wá sáyé kó wá di Mẹ̀túsẹ́là àwọn aṣọ ti wá fún yín ná. Màá ní mo wí tèmi jẹ́ wí tèmi màá wí fáráyé ẹnu t'Olúwa fi fún mi máa fi sọ̀rọ̀ ẹnu t'Olúwa Elédùmarè fi fún mi mo fi sọ tèmi fún yín kó tó di pé ó máa di woro sí woro ó máa di kọ̀rọ̀ sí kọ̀rọ̀ yẹ máa pariwo Yorùbáwùyí gbà mí o mi nílé tí mo fẹ́ gbàyàn sí mi bíi àfẹ́fẹ́ máa wá sí máa fa abọ́ tẹ́yìn gọ́ọ̀nà ṣe rẹ́dì ẹ máa fa abọ́ àfẹ́ máa ṣe security táwọn bá mú yín sọ́wọ́ àwọn Nàìjíríà orí wọn mọ̀ yẹ̀wà ẹ̀ sìn ó ti wà níbi oven wọ́n ń bèèkì ẹ̀ lọ́wọ́ ni tó bá swell up tán tó bá ṣe pow ó jẹ́ everybody máa bó. If you have not subscribed to my YouTube channel, what are you waiting for? Tẹ subscribe button yìí kẹ́ wá tẹ notification bell yìí kẹ́ tẹ̀ sí all. Ẹ̀yin tẹ́ ti subscribe sí Ìrìnkèrindò Yorùbáwùyí báńgà kan wà lórí Ìrìnkèrindò Yorùbáwùyí. Ẹnì kan sọ pé bàbá òun ní ìlú kan nílẹ̀ Yorùbá mi fẹ́ sọ síta wọ́n là máa ń bára wọn sùn wọ́n làwọn ní normal thing ni bàbá àtọmọ ẹ̀gbọ́n àtàbúrò abomination of the highest order ẹ lọ sórí péjì mi Ìrìnkèrindò Yorùbáwùyí kẹlẹ wo ń bẹ kẹdẹ subscribe síbẹ̀ ibẹ̀ yẹn kí subscribe síbẹ̀ ẹ kí n kọ comment síbẹ̀ kí ló dé kí ni mo ṣe fún yín gbogbo tí lọ́kàn máa gbá sórí Yorùbáwùyí ẹjọ́ ẹ súnmọ́ wájú jàre ẹ bá mi tètè pọ̀ lórí iṣẹ́ ìjọba gbàdé àti some other time. Thank you, I love you, bye.